Wò ó, tẹ́tí kó o gbọ́rọ̀ tí mo fẹ́ bọ́ sọ yìí. Bó bá wù ọ́ kó o lo làákàyè rẹ kó o mọ̀ pé tí mò ń sọ yìí òótọ́ ọ̀rọ̀ ni. Bó bá wù ọ́ kó o bú mi sínú kọ́mẹ́ǹtì, wọn ràn án sẹ́ ìwọ kó lọ ra dátà fún mi. Ntẹ́mi kan fẹ́ sọ fún ọ ni wípé ṣé ẹ rí Nàìjíríà yìí ntọ́rọ̀ wa gbà ní ìsìn òun ni pé ká kọ́kọ́ gbà pọ̀ lọ́n lẹ́lẹ́dàá wa. Tọ́rọ́ lọ́n sọ wípé ibi tí ìtàjẹ̀ èèyàn sílẹ̀ tó bá ti pọ̀ jù wàláhì òun ò ní fàánú bẹ́ẹ̀. Àánú ti kúrò Nàìjíríà. Àánú ti kúrò Nàìjíríà pátápátá. Níta wa lè fi dáànú padà ká kọ́kọ́ gbà pé Ọlọ́run lẹ́lẹ́dàá wa. Ká tọrọ àforíjì ká bẹ̀ dáadáa. Tọ́lọ́mbá ní kínú orí Ọ̀yọ́ ká wá padà sí square one wa. Ká yé gba ráìsì àti 1,000 lọ́wọ́ wèrè tó jẹ́ pé tá a bá gba ráìsì kóńgò kan àti 1,000 tá gbà lẹ́nu àgùntàn àwọn lọ fi kó 200 million l'Abuja. Wọ́n lọ fi kó 200 million. Wọ́n máa fìyà jẹ á. Ká mọ̀ sí bá mọ́. Ká bẹ̀ lọ́hùn. Ká wá tún sọ wípé kíní kan o. Kíni tí mò ń sọ ni pé ká mọ̀ mọ̀ sọ wípé kíní kan ló lè bá wa ṣe. Wàláhì tí máa ń bí Ọlọ́run nínú nù. Ìfọgbọ́n ṣẹbọ ni, ìfọgbọ́n mú orogún mọ́ Ọlọ́run ni. Ká máa ní kíní kan ló lè bá wa ṣe. Ẹ jẹ́ á máa sọ pé Ọlọ́run ló lè bá wa ṣe Nàìjíríà. Kíní kan, èmi ò ní dárúkọ èèyàn. Tí kíní kan bá dórí ipò, wàláhì yóò bá wa ṣe. Tí kíní kan bá dórí ipò, yóò bá wa ṣe. Ó ń bí Ọlọ́run nínú. Tó o bá ti lè pa èrò ẹ padà lénìí wípé wàláhì Ọlọ́run nìkan ló lè bá wa ṣe Nàìjíríà yìí. Wàláhì a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìyà Nàìjíríà ni. Ọlọ́run ní jẹ́ a kúnú ìyà. Ọ̀rọ̀ rẹ o, tó bá wù ọ́ kó gbà.